ẹ jẹ́ kí n gba àwọn lọ́balọ́ba wa nímọ̀ràn, ẹ jẹ́ kí n gba àwọn ìjọba olóṣèlú kí n gbà wọ́n nímọ̀ràn gẹ́gẹ́ bí n tó rìn sí mi lára lóòrọ̀ yìí. Inú mi dùn wípé nígbà tí àwọn òyìnbó wá kó wa lẹ́rú, wọ́n bá àwọn ìlànà ìṣèjọba kan lọ́dọ̀ àwa ìran tí wọ́n kó papọ̀ tán pè ní Nàìjíríà. Àwọn Fúlàní ní ìlànà ìṣèjọba tiwọn, àwọn Haúsá ní ìlànà ìṣèjọba tiwọn, bákan náà àwọn Ìgbò ní ìlànà ìṣèjọba tiwọn, àtàwọn ẹ̀yà míì tí orúkọ tiwọn ṣe bí ẹ ń forí mọ́ òkun ní Nàìjíríà, tí àwọn náà máa ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé àwọn ò ṣe Yorùbá o, àwọn kì í ṣe Haúsá o, àwọn kì í ṣe Fúlàní o, àwọn kì í ṣe Ìgbò. Kò sẹ́ni tí ò ní ìlànà ìṣèjọba. Ṣùgbọ́n tó dá mi lójú ni pé ìlànà ìṣèjọba àwa ẹ̀yà Yorùbá ó wú àwọn ìjọba amúnisìn, ó wú wọn lórí púpọ̀. Ó sì jẹ́ nǹkan tí wọ́n gbà fún. Nínú ìlànà ìṣèjọba àwa Yorùbá tó wú àwọn Fúlàní, tó wú àwọn òyìnbó amúnisìn lórí, ìlànà ìṣèjọba Ọ̀yọ́ wà ńbẹ̀. Ìlànà ìṣèjọba Ilé-Ifẹ̀ wà ńbẹ̀. Ìlànà ìṣèjọba Bìíní wà ńbẹ̀. Ìlànà ìṣèjọba Ìbàdàn wà ńbẹ̀. Torí pé tá a bá yiri ẹ̀ wò dáadáa, àwọn ìlànà ìṣèjọba wọ̀nyí ó fara pẹ́ra wọn ni o. Ó fara pẹ́ra wọn ni. Kí ló dẹ̀ fà á tó fi fara pẹ́ra wọn? Òhun ni wípé gbogbo ibi tí ìran ọmọ Odùduwà pẹ̀ka sí, pàtàkì jùlọ gbogbo ibi tí ìran àwọn tí Ọ̀rànmíyàn fi ẹsẹ̀ tẹ̀ tó ti gorí àpèrè láti pàṣẹ, ọwọ́jà ìṣèjọba ibẹ̀ jọra wọn. Torí pé ìjọba méjì òhun ni Ọ̀rànmíyàn kó papọ̀ tí ń ṣe nínú ìṣèjọba rẹ̀ tá a bá kíyèsí dáadáa. Ìjọba ológun ó ń ṣe nínú ìṣèjọba rẹ̀, ìjọba olóṣèlú ó ń ṣe nínú ìṣèjọba rẹ̀. Bí mo ṣe sọ nígbà kan wípé bó tilẹ̀ jẹ́ wípé ìṣèjọba ti Ilé-Ifẹ̀, ìṣèjọba tó jẹ mọ́ ìṣèjọba culture ni, àṣà ni, ìṣẹ̀ṣe ni. Àṣà, ìṣẹ̀ṣe òhun náà ní sì ń jẹ́ ẹ̀sìn. Àṣà téèyàn bá gbé dání ni ó sọrú ìṣẹ̀ṣe ténìyàn ó máa ṣe. Òhun ni ó sì sọrú ẹ̀sìn tí ó ṣeé ṣe ká kì mọ́rú ẹni bẹ́ẹ̀. Tó túmọ̀ sí wípé ká nígbàgbọ́ pé Odùduwà tó jẹ́ baba ńlá wa, òrìṣà òhun ni àwọn ń bọ. Ná sì fi ní àwọn tí wọ́n jọ ń bọ ọ́, tán jọ ń rìnrìn àjò náà ńgbà náà láti fi túlẹ̀, kílẹ̀ ó lè tùbà, kó lè tùṣẹ́. Ìṣèjọba tọ̀yọ́, ẹ́ rí i pé ogun papọ̀ móṣèlú láti fọ̀gbọ̀ngbà gbalẹ̀, ká kó ẹrú, ká kó o mọ́mọ, ká feléyìí wá, ká fa tọ̀hún wá, ká béléyìí ṣe, ká bá tọ̀hún ṣe. Gbogbo ẹnikẹ́ni tí bá sì ń lorú ìlànà yìí, wọ́n máa ń ní àdojúkọ tó lágbára pọ̀ nínú ayé. Nítòótọ́ o, Ọlọ́run máa ń fi wọ́n borí, wọ́n sì máa ń di lénìyàn térò ó pọ̀ rẹpẹtẹ pẹ̀lú wọn. Ṣùgbọ́n ìlànà ìṣèjọba tá wí wọ̀nyí, òhun ló jẹ́ kí ọ̀rọ̀
ìmí jù ọ́ ìwọ ò jù mí kó padà máa ṣẹlẹ̀ nígbà tí àwọn òyìnbó aláwọ̀ funfun ti lọ, tí wọ́n ti gbé ìjọba lé wa lọ́wọ́ ká máa ṣe é. Oníkálùkù fẹ́ sọra rẹ̀ di ọba, kò fẹ́ kẹ́nìkan ga jù òun lọ. Ẹni tó wà nípò gómìnà ó rò lọ́kàn rẹ̀ pé òfin ló gbé òun débí, òfin tó sì gbé òun débí inú ìwé tí ń bẹ lọ́wọ́ òun, wọ́n jẹ́ kó yé òun pé òun ju ọba lọ. Ó ti gbàgbé pé àwọn òyìnbó aláwọ̀ funfun ló gbé kalẹ̀ pé ìwọ gómìnà o jọba lọ, torí pé nígbà náà lọ́hùn-ún tí wọn ò bá gbé kalẹ̀ pé gómìnà ju ọba lọ, tí wọn ò bá gbé kalẹ̀ pé alága ìjọba ìbílẹ̀ ju ọba lọ, wọn ò ní ráṣẹ pa fún wa. Wọ́n dé, wọ́n fẹ́ kó wa lẹ́rú, wọ́n bá àwọn kan gẹ́gẹ́ bí olórí ìjọba tá a pè láwọn ọba wa. Wọ́n sì ti wọ́n ti gbéra wa yẹ̀wò, wọ́n ti rí pé àwọn jù wá lọ. Wọ́n ti rí wípé torí nígbà tí wọ́n fẹ́ kó wa lẹ́rú, ẹ má gbàgbé àwọn ìjọba ológun tiwọn lọ́hùn-ún ni wọ́n kọ́kọ́ rán sí wa. Wọ́n mọ̀ wípé láì rán ìjọba ológun sí wa, láì rán àwọn ọmọ ológun sí wa kí wọ́n wá máa jẹ gàba lé wa lórí, àwọn ò lè bá wa fà á, torí pé wọ́n mọ̀ pé àwọn táwọn náà bá pàdé lọ́dọ̀ wa àwọn olágbára ni. Nígbà rí pé agbára ọ̀ràn mọ́ pé ìjà nìkan kọ́ ló ṣe, wọ́n wá mú ọwọ́ òṣèlú, kí ná ń pè lóṣèlú? Òun ni àyíníke. Wọ́n mú ọwọ́ òṣèlú, wọ́n mú wọ̀ ọ́. Wọ́n wá rí pé láti ìlànà òṣèlú àyíníke yìí, àwọn ń rí wa kánkọ̀ díẹ̀díẹ̀. Àwọn ń rí wa kánkọ̀ díẹ̀díẹ̀. Bó ṣe wá rí wa kánkọ̀ yìí, bó ṣe rí wa kánkọ̀ yìí, ó jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n fi wá mọ̀ wípé ó ti dọbẹ̀. Àwọn tí wọ́n lò láti fi kánkọ̀ wá ńgbà náà, tí wọ́n fọgbọ́n àyíníke fún ní nǹkan mèremère, ṣé àwọn táwọn bá ní káwọn ó dúró sábẹ́ wọn, àwọn ò ní rí wa mú mọ́lẹ̀ bí àwọn ṣe fẹ́? Wọ́n wá mú àwọn yẹn náà mọ́lẹ̀, wọ́n wá gbófin jáde. Àwọn ọmọ tá à ń rán sí yín yìí o, abẹ́ wọn lẹ wà o. Irú ìṣèjọba náà wá gbélé wa lọ́wọ́ ká máa ṣe. Wọ́n wá gbélé wa lọ́wọ́ tán torí kí àwa náà lè bá a máa ríra wa yàn jẹ lọ. A yí òfin yẹn padà, kódà a rí amend, torí àwọn òyìnbó ní wọ́n arrange bá ṣe ṣèjọba ayé wa. Àwọn ní program ẹ̀ fún wa, a kàn ń amend ẹ̀ níwọ̀nba látàsí tó fi dàsìkò yìí ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la sì lè amend ní Nàìjíríà. Ìlànà yẹn la wá ń lò lọ tó fi dòní, tó fi jẹ́ wípé alága ìjọba ìbílẹ̀ ó ju ọba lọ. Kò sí bí ọba ọ̀hún ṣe wulẹ̀ kó kànrìn tó Nàìjíríà, lágbájá dọ́dọ̀ ààrẹ, ó dọ́dọ̀ gọ́fúnà ó dìde, ó dọ́dọ̀ ọba aláyé kan kò dìde, lágbájá dọ́dọ̀ ààrẹ ó dìde, ààrẹ dọ̀bálẹ̀ fún ọba kan. Ọgbọ́n òṣèlú òun ló kù tí wọ́n ń lò fúnra wọn. Ọgbọ́n òṣèlú ni wọ́n ń lò fúnra wọn, torí pé lónìí òṣèlú lè yọ ọba, ọba náà lè lo ète láti yọ òṣèlú kúrò nípò. Tá a bá sì ń bá báyìí lọ, ìlú yìí ò lè tòrò. Ọ̀kánjúà wa ń dàgbà, ọgbọ́n ń sún lọ síwájú. Ẹ wo ibi tí nǹkan dé dúró lẹ́ka ìṣèjọba wa. Láìpẹ́ yìí, a gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà ẹnjiníà Olúwaṣèyí Mákindé, ọ̀rọ̀ tó ti wà nílé ẹjọ́ tipẹ́ látọ̀dọ̀ àwọn lọ́balọ́ba wa, wọ́n jáde padà láti ọ̀dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin.
wípé kò yẹ kó jẹ́ pé ẹnìkan jẹ́ life chairman o tó jẹ́ pé òun ló kù tí ó máa jẹ alága àwọn lọ́balọ́ba lọ títí láyé. Ẹ jẹ́ ká gbìyànjú ká jẹ́ kí ẹlòmíì náà máa jẹ́. Èmi rò lọ́kàn bóyá àwọn political zone wa tá a ní nípínlẹ̀ Ọ̀yọ́ òun ni wọ́n fi pín pé kí ọba kọ̀ọ̀kan tó jẹ́ ọba tó tóbi jù ní political zone kọ̀ọ̀kan kí àwọn máa dúró gẹ́gẹ́ bí aṣojú kí wọ́n máa rotate kí wọ́n máa ṣe ní pínpín jẹ́ kí n jẹ ní máyòódùn fún àwọn ọba kọ̀ọ̀kan yìí. Bóyá tẹ́lẹ̀ bá jọdún méjì bó sì jọdún mẹ́rin ni tẹ́lẹ̀ náà tún jọdún mẹ́rin kó máa jẹ wọnú ara wọn bẹ́ẹ̀ kó tún máa yí kó tún máa yí kó tún máa yí tí ó fi máa kan wọ́n síra wọn. Ọ̀dà níwọ̀nba àgbà tó bá jẹ́ pé òfin tí àwọn òyìnbó là á lẹ̀ fún wa tó sọ pé ká ṣe bẹ́ẹ̀ tàbí ó sọ pé a lè ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ ni wípé ẹ má jẹ́ á yọ ọwọ́ àṣà tán yányán nínú ìṣèjọba àwa arawa wa o. Èmi ń gba gómìnà lámọ̀ràn ni o àti gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin. Ẹ má jẹ́ á yọ ọwọ́ àṣà tán yányán nínú ìṣèjọba àwa arawa. Torí àwọn òyìnbó wọn ò yọ ọwọ́ àṣà tán yányán. Ẹ kíyèsí gbogbo ohun tí àwọn òyìnbó dánwò nínú ayé kó tó di àkókò yìí tán bá fẹ́ pàkan tì pé àwọn ò lò mọ́ wọn èé sọ́gbó. Wọ́n wo ohun tó rẹwà nínú nǹkan yẹn tó lè ṣàpọ́nlé àwọn tí ó fi àwọn hàn gẹ́gẹ́ bí ẹni tó mọ ohun tí ń ṣe tí ó sì fi àwọn hàn gẹ́gẹ́ bí ẹni tó ní àkọsílẹ̀ àwọn nǹkan àtijọ́. Wọ́n á sì mú mọ́ tuntun tán fẹ́ ṣe díẹ̀. Ìyókù tó kù gan wọn ò ní dà á gbó wọ́n á tọ́jú ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ni. Tó fi jẹ́ pé tó fi dọ̀la ọ̀sẹ̀ ìṣẹ̀ṣe tiwọn àṣà tiwọn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tójú ò tíì là àwọn àrọmọdọ́mọ wọn sì ń bá a. Ló fi jẹ́ pé ọba ni olórí gbogbo ìlú ní United Kingdom. Àti gbogbo ibi tí wọ́n fi ọ̀gbàgbà gbalẹ̀ dé. Ẹni tó jẹ pírẹ́sídẹ̀ǹtì ó ń fẹ́ àpọ́nlé torí pé agbára òfin wà fún un. Ó fẹ́ kí ọba aládé kán máa dọ̀bálẹ̀ fún un. Ẹni tó jẹ gómìnà ibi tá à ń bá bọ̀ yìí ṣèbí òfin tiẹ̀ ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn alága ìjọba ìbílẹ̀ abẹ́ wọn làwọn lọ́balọ́ba wà. Àwọn ọba ni wọ́n ti ń nàró káwọn gómìnà yìí. Nígbà tá bá fi rọ́dún mẹ́wàá alága ìjọba ìbílẹ̀ ó sọ fún ọba yìí pé kó nàró kó kí òun. Ẹ lọ kọ́ọ́lẹ̀. Torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ rò pó jọ́ nǹkan tuntun táwọn gómìnà tàbáwọn olóṣèlú wa máa ń dánwò nípò nǹkan tó ti wà nínú àkọọ́lẹ̀ ni. Tìtorí jẹ́ n rí tèmi ṣe jẹ́ n débẹ̀ làwọn kan ṣe é yà bẹ́ẹ̀. Wọ́n sì ní pé ojoojúmọ́ la á máa rí oríṣiríṣi àwọn ènìyàn. Àwọn kan wà tó jẹ́ pé òfin kan wà tó jẹ́ pé wọ́n á múṣẹ́ ń tiwọn. Torí ìdí èyí a lè gba gómìnà Mákindé lámọ̀ràn ni. A lè sọ pé kán má ṣèjọba níwọ̀nba ìgbà tófin bá ti fààyè gbà wọ́n. Ṣùgbọ́n kán má jẹ́ á da àṣà wa nù. Ṣé ẹ rí i? Ẹ jẹ́ ká máa lo àṣà wa lẹ́gbẹ̀ẹ́ kan ká sì máa gbé iyì àti ẹ̀yẹ tó ń tàpọ́nlé fún àṣà wa. Ẹ jẹ́ ká máa lo ìlànà òṣèlú tiwantiwa táwọn òyìnbó mú wá fún wa lẹ́gbẹ̀ẹ́ kejì. Ká máa gbé iyì àti àpọ́nlé fóun náà. Kí ni mo fẹ́ á ṣe tí mo fi ń pàṣàmọ̀ tí mò ń pa látàárọ̀ yìí? Ó ní wípé
ṣó pọn dandan kí Aláàfin Ọ̀yọ́ tán wà gẹ́gẹ́ bí alága àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ni nípínlẹ̀ Ọ̀yọ́? Ẹ sì já ṣe báyìí. Gbogbo wa la mọ̀ wípé ní Nàìjíríà, níbi tí Ọlọ́run sọ wípé kí Ọ̀rànmíyàn tẹ̀dó sí, ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni Ọ̀rànmíyàn ti láǹfààní àti jọba: Ọ̀yọ́, Bìíní, Ọ̀yọ́. Wọ́n ló tún padà wá jọba lórí ìtẹ́ baba rẹ̀ gan Ilé-Ifẹ̀, tó tún wá pàṣẹ ńbẹ̀ láwọn àsìkò díẹ̀ kó tó di pé wọ́n fidà lélẹ̀. Ìgbà táwọn òyìnbó sì dé, tán bá Empire Ọ̀yọ́, tí wọ́n bá Empire Bìíní, tí wọ́n sì wo ìlànà ìṣèjọba ti Ilé-Ifẹ̀ àti ìtàn tán gbọ́ nípa Ilé-Ifẹ̀ pé ibẹ̀ gangan lorírun wa, ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí, orí ìtẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí, àwọn òyìnbó gbé ọlá ńlá fún un. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń pín ìpínlẹ̀, ìpínlẹ̀ ti Bìíní ó ti kúrò nínú ìpínlẹ̀ tán pín mọ́ ìpínlẹ̀ Yorùbá. Èdè wọn kì í ṣèdè Yorùbá, wọ́n ti padà gbèdè wọn padà, wọn ò torí ẹ̀. Ó dà pé Ọ̀rànmíyàn ò ráǹfààní àti fi Yorùbá lọ́lẹ̀ ńbẹ̀, tó fi dòní tòótọ́ àwọn Yorùbá wà ńbẹ̀. Ṣùgbọ́n àwọn tó wà ńbẹ̀, èdè tiwọn ni wọ́n ń sọ lọ. Wọn ò pín mọ́lẹ̀ Yorùbá mọ́. Wọn ò pín mọ́ ìpínlẹ̀ Yorùbá mọ́ rárá. Ẹ wá wò ó, ṣùgbọ́n ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ńlẹ̀ Yorùbá táyé tó ń gbórí fún látara àti máa ṣebọ̀ wọn àti bí wọ́n ṣe dálẹ̀ àti bí wọ́n ṣe wà nígbà láéláé nínú ìtàn, òun ni Ilé-Ifẹ̀, Ọ̀yọ́. Ìlú tóun náà tún padà mórí, ṣùgbọ́n tó jẹ́ wípé ìtàn ò kàn sọ wípé tó pé takuntakun rẹ̀ ló sọ di ńlá, tún ni Ìbàdàn. Torí ọwọ́ Ìbàdàn ò ṣe é yọ sẹ́yìn lára Ọ̀yọ́, ọwọ́ Ìbàdàn ò ṣe é yọ sẹ́yìn lára Ilé-Ifẹ̀. Ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí, àwọn òyìnbó amúnisìn gan nílẹ̀ Yorùbá, tó sì fi dòní olóṣèlú kan ò ní fẹ́ ṣòṣèlú Nàìjíríà, kódà kó ṣe Haúsá, kó ṣe Fúlàní, kó ṣe Íbò, yóò forí balẹ̀ lọ́yọ̀ọ́, yóò forí balẹ̀ nílé-Ifẹ̀, yóò sì forí balẹ̀ ńbàdàn. Àìrí bẹ́ẹ̀ kò ní tùbà, kò ní tùṣe fún un, kò ní ṣeéṣe. Kódà kó ṣọmọ Yorùbá, bó ló ṣe ṣe nù? Tó bá ti wá rí bẹ́ẹ̀, ìjà táwọn Aláàfin ti tàná, Ọọ̀ni tàná, tí wọ́n jà lórí ìwọ jù mí, èmi ò jù ọ́, a ti dúpẹ́ f'Ọlọ́run, ìpínlẹ̀ ti parí ẹ̀ 50%, ó tiẹ̀ ti kọ́kọ́ ti dín. Ìjà yẹn ti dínkù ní 50% nígbà náà lọ́hùn. Kódà ìjà yẹn ó ní ò ní jẹ́ kíjà àwọn eléyìí tó wà lórí àlééfà yìí gan kó tún le, kò ní lè le, torí pé ìpínlẹ̀ ó tún ti pín. Ìpínlẹ̀ ti pín. Tá a bá sì wò ó dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ìjà tí ń ṣẹlẹ̀ láàrin àwọn lọ́balọ́ba yìí náà, àwọn olóṣèlú ló ń dálẹ̀ látara ohun tí ń bẹ nínú tiwọn táwọn fẹ́ ṣe. Ọgbọ́n àyíníke táwọn òyìnbó lò fáńjọ́sí tán fi dà wá nímọ̀rú, tán fi dà wá lédè rú, ọgbọ́n náà ni àwọn olóṣèlú ayé òde òní tán jẹ́ àwọn èèyàn tiwa ni wọ́n ń lò fún wa yìí o. Èmi wá rò kinní kan, ìlú bí Ilé-Ifẹ̀, ìlú bí Ọ̀yọ́,
tó bá ṣeé ṣe gan abẹ́ ìjọba àpapọ̀ ló yẹ kí àwọn ó wà. Àwọn ìlú kànrìnkànrìn báà nípínlẹ̀ kọ̀ọ̀kan bí a ti rí méjì tó jẹ́ pé ìtàn ńlá ló sọ nípa wọn. Ó yẹ kí àwọn wà ní abẹ́ ìjọba àpapọ̀. Kò yẹ kán wà lábẹ́ alága kán wà lábẹ́ state governor gan tàbí ká sọ pé alága ìjọba ìbílẹ̀. Ṣùgbọ́n nígbà tó fi sọ pé bóyá a lè amend ẹ̀, bóyá kò ṣeé ṣe ká amend ẹ̀, kán wà lábẹ́ alága ìjọba ìbílẹ̀ ńlẹ̀. Ṣùgbọ́n àpọ́nlé inú àṣà àti ìṣẹ̀ṣe wa tó yẹ fún àwọn orí ìtẹ́ ńláńlá yìí ló yẹ ká ṣe fún wọn. Tó bá sì dà bẹ́yẹn, táyé bá dayé pé a fẹ́ máa kólú papọ̀ mọ́ sàpá, kò yẹ ká sọ pé irú àwọn Aláàfin máa jẹ alága ìgbìmọ̀ lọ́balọ́ba mọ́. Nígbà tó bá ti di tọ́rọ́ fọ́n kálé, tó bá ti pọ̀, tó ti di tó a ti fi ń ṣòṣèlú, ọba ti pọ̀ rẹ́rẹ́rẹ́. Irú àwọn Aláàfin Ọ̀yọ́, orí ìtẹ́ yẹn kò yẹ ká downgrade ẹ̀ débi pé yóò fi di n tí ìtàn ò ní gbéga mọ́, tí ó di pé yóò kàn dàbí fùfù lẹ́ẹ̀lẹ́ẹ̀ bí eruku àgbàdo lásán. Nítorí pé kò yẹ ká yẹ̀yẹ́ orí ìtẹ́ yẹn, torí pé tá a fi lè yẹ̀yẹ́ orí ìtẹ́ yẹn, tá a yẹ̀yẹ́ orí ìtẹ́ Ilé-Ifẹ̀, tá a yẹ̀yẹ́ orí ìtẹ́ Aláàfin Ọ̀yọ́, àbọ̀ padà wá padà sórí wa o. Àwa tá a jẹ́ ọmọ Yorùbá, ẹ jẹ́ á rántí o. Irú Aláàfin Ọ̀yọ́ kán fi wọ́n ṣe patron bàbá àṣàlẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Irú òfin yẹn ló yẹ kó gbé jáde, bàbá àṣàlẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Kó wá jẹ́ pé láàrin Olúbàdàn àti Ṣọ̀ún náà ti máa jẹ alága lọ́balọ́ba. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni k'Áláàfin Ọ̀yọ́ kó máa wá sí meeting. Tó bá sì fẹ́ wá, kí wọ́n pè é ni. Tó bá wá ṣeé ṣe pé nǹkan kan wà tó jẹ mọ́ ìrìn àjò ìjọba àpapọ̀ sípínlẹ̀ Ọ̀yọ́, Aláàfin la á fi iṣẹ́ rán, òun ni bàbá àṣàlẹ̀. Òun ni ó máa lọ, òun ni ó máa ní ìbáṣepọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀, pẹ̀lú àwọn governor. Àárín àwọn governor ló yẹ ká ti máa bá a. Níbi tí ìjọba àpapọ̀ bá ti pe àwọn governor, tán wá nílò ọba aládé tó jẹ́ olórí nípínlẹ̀ yẹn, kán fi irú Aláàfin ránṣẹ́ síbẹ̀. Kán wá mábọ̀ bá fún àwọn èèyàn yòókù. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tó bá ti lọ ọ̀hún, wọ́n máa mábọ̀ jẹ́ fún un, wọ́n fún un lága ọ̀tọ̀ tí yóò jókòó, alága náà ó jókòó, wọ́n jábọ̀ fún un. Alága ó máa rí i wò lẹ́yìn bíi bàbá wa rèé. Bó ṣe yẹ kó jẹ́ nù. Èmi náà sọ pé kódà ipò alága lọ́balọ́ba gan pẹ̀lú bí ọba ti di yẹ̀yẹ́ dé yìí, kò fit irú orí àpèrè Aláàfin mọ́. Ṣùgbọ́n a gbọdọ̀ já wọn sí floor member. A gbúdọ̀ fún wọn ní ipò kan tó jẹ́ pé iná ń dì mú títí láé. Kódà Aláàfin Ọọ̀ni Ilé-Ifẹ̀, táwọn tó bá mọ nǹkan tí ẹ má bínú bàbá, tó ń bá lè láǹfààní àti ìròjinlẹ̀, kò yẹ kí wọ́n jẹ́ pé gọ́fúnà Ọ̀ṣun state ni ó wá sọ pé á padà máa rotate ẹ̀ ni o. Pẹ̀lú tí ẹ ti ń rí Yorùbá ní ikú tó ń pojúgbà ẹni òwe ló ń pa fún ni. Tó bá jẹ́ pé ẹ̀yin lẹ sì ń dá jẹ lọ́wọ́ ni o. Ó yẹ kẹ́yin náà tètè pe gómìnà Ọ̀ṣun wá ń bí, fèmí ṣe bàbá àṣàlẹ̀. Jẹ́ ká máa rotate àwọn alága lọ́balọ́ba yìí ní geopolitical zone ní Ọ̀ṣun state. Ǹbá ní kán tó mú alága míì ní zone Ọ̀yọ́, ṣùgbọ́n yóò dàbí pé àwọn jẹ méjì. Kán fún zone Ọ̀yọ́ ní orí Aláàfin, kán fún zone t'Ọ̀yọ́, kán fún un ní bàbá àṣàlẹ̀ àwọn lọ́balọ́ba. Tó jẹ́ pé oyè yẹn ń tiẹ̀ inú culture pọ́nńbélé, inú àṣà pọ́nńbélé ló ti wá, gẹ́gẹ́ bíi pé a mọ̀ yìí pé torí ẹ kàn ń wí ni Ọ̀yọ́ empire ti tú, Ọ̀yọ́ ilé ti tú. Inú mi dùn pé mo kí Ọ̀yọ́ state kú oríire. Ìbáà ṣe pé ọ̀nà méje l'Ọ̀yọ́ ti pín sí, ọ̀nà méjèèje inú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà.
àbí ṣá gbọ́ wípé Ọ̀yọ́ kan ti wà tó ti bọ́ sí Niger State ni? Ṣá gbọ́ wípé Ọ̀yọ́ kan wà tó jẹ́ Ọ̀yọ́ àtijọ́ tó bọ́ sínú Kwara State ni? Kò sí Ọ̀yọ́ kan tó jẹ́ Ọ̀yọ́ àtijọ́ tó bọ́ sínú Kwara State tàbí Niger State. Kò sí eléyìí tó bọ́ sínú Ọ̀ṣun. Inú Ọ̀yọ́ State ni gbogbo ẹ̀ wà. Àtọ̀yọ́ ilé, àtọ̀yọ́ empire, àtọ̀yọ́ Ìgbòho, àtọ̀yọ́ gbá, àtọ̀yọ́ àwo, àtọ̀yọ́ Àgódọ̀yọ́, àtọ̀yọ́ Àtìbà. Ó túmọ̀ sí wípé tá a bá ń dáko Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́ tòní tó wà lọ́yọ́ Àtìbà yìí náà, òun náà la fi máa kí gbogbo bí Ọ̀yọ́ pín sí. Tó bá jẹ́ pé a bá fi wá ń kì í wípé òun náà ni Aláàfin lọ́yọ̀ọ́lé, òun náà ni Ọ̀yọ́ empire táwọn wò ń jó sí, àní padà yẹ̀yẹ́ orí ìtẹ́ láéláé. Torí ìdí èyí, èmi rọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, tán bá rí i pé ó jẹ́ dandan káwọn ó ṣe, n tó dáa jù gan ni kán ṣe, kí n tí ń rùn ó lè tán ńlẹ̀. Káwọn ọba Ògbómọ̀ṣọ́ àti ọba Ìbàdàn kí wọ́n lè láǹfààní àti máa lọ ìpàdé lọ́balọ́ba. Aláàfin Ọ̀yọ́, ẹ jẹ́ káwọn dípò baba àṣàlẹ̀ mú, kán máa pín oyè alága lọ́balọ́ba láàrin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti Olúbàdàn. Kó jẹ́ pé gbogbo láyé Ifẹ̀ bákan náà bẹ́ẹ̀. State míì náà kán náà dẹ́rù nǹkan yìí wò, kí àwọn ìjọba òyìnbó lè mọ̀ wípé a tiẹ̀ tí ń amend nǹkan kan, àwa náà ń gbọ́pọlọ kalẹ̀. Ẹ má jẹ́ á gbé àṣà wa jòfo o. Yóò dáa, kò ní bàjẹ́ o. Ó jẹ́ bó ṣe wọ́kàn tèmi. Bàbá Ayọ̀kẹ́lẹ́ lorúkọ mi. Ẹ ṣé mo dúpẹ́ o.